Ǹjẹ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ti Yorùbá Lágbà online television lórí YouTube. Bákan náà ni mo tún kí ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ tèmi Akínṣọlá Nurudeen Adékúnlé Mátàgbàmọ́lẹ̀ 1 Mr. Fẹ́lẹ́tọ̀lẹ́tọ̀ ẹ̀ Ọlọ́run ló dé 1 àyàfọ́ Ọlọ́run yín rèé lèmi fi máa ń pè mí lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ògbóró. Ìbí yẹn ni mo fi máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi ti yín Ọlọ́run bọ̀ kúkú ní jó kan fi dàbí. Àmín Ọlọ́run. Ìrìn àjò ẹ̀ǹlẹ́ ń bẹ̀rún eléyìí tí Mátàgbàmọ́lẹ̀ tí mò ń ṣe lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn olólùfẹ́ tèmi láti ìgbà tí mo ti dé sí orílẹ̀-èdè Nàìjíríà tí mo dẹ̀ gúnlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tí mo jókòó tì kò dìgbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ júwe fáwọn kan wọ́n ti mọ̀ wípé ọ̀rẹ́ la jẹ́ òun mọ̀dò tí òkú ló jẹ lẹ́dẹ̀ ẹ̀gàn tẹnutẹnu 5 and 6 òun náà ni Akínṣọlá Nurudeen Adékúnlé àti Ọlá ọmọ Fìjàbí di Fìjàbọ́ọ̀nù ọmọ tá a Fìjàbí tí ò lè jà tó ṣe pé aṣọ ọjà rẹ̀ ló ti yá di Fìjàbọ́ọ̀nù rèé adúpẹ́ ojú tó tún ríra wọn o. Olúwa mọ̀ ṣe wọn o adúpẹ́ o. Ọjọ́ rèé bí àná nígbà tí mò ń dágbére pé èmi ìyàwó àtàwọn ọmọ àmọ́ ń lo orílẹ̀-èdè Benin Republic. Ọ̀tún mú mi rántí. Fìjàbí wọ̀ pé kí ló dé. Ó wàá fi èmi nìkan lẹ̀ bí. Kí ló ṣẹlẹ̀ mo ní bọ́lá ń ṣe kọ̀rìn àjò èrè mo sì gbọ́dọ̀ rí kí nǹkan lè dáa náà ni àwa dúpẹ́ pé alọ́rẹ́ abọ́rẹ́ o ọba tó ní wá ọ tẹ́lẹ̀ síbẹ̀ dé wa. Olúwa ṣeun. Abáwọn èèyàn rí pàdé ẹ wò ó ẹ jẹ́ kí Fìjàbí kó gba kínní lọ́wọ́ mi. Ó ṣeun ọ̀rẹ́ mi dáadáa ó ṣeun ọ̀rẹ́ mi tòótọ́ wọ́n ní tó bá tún jẹ́ bẹ́tà láti ríra ẹni ẹ̀kọ́ àti náà là á kíra ẹni àwa ti kíra wa báwọn pé Akínṣọlá ojú ẹ̀rẹ́ rèé ọpẹ́ ní fọ́lọ́run tí wọn ò fi aṣọ rẹ̀ ránṣẹ́ sílé tí wọn ò fi aṣọ àwọn ẹbí ránṣẹ́ sílé wọ́n là ní yọ̀ sí wọ́n là ní dúpẹ́ sí àwa náà rí àjùbá náà lọ Ọlọ́run ọba ní sì ń ṣe. Èmi náà sì tún dé wọn bá burú lẹ̀. Àdúpẹ́. Oore tá a fi sílẹ̀ tá a fi lọ àdébà. Àdúpẹ́. Kò ṣe Ọlọ́run. Wá ṣeun. Tó a kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá o. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Nurudeen Akínṣọlá gbogbo yín la kí. Ẹ ṣeun, ẹ kú àdúrótì. Ẹ kú ìbániwò lórí ìkànnì Yorùbá Lágbà. Ìkànnì tuntun tọ́lọ́run ọba mi yọ́nú sí tọ́lọ́run ọba mi gbé kalẹ̀. Ẹ wò lórí ìkànnì yẹn àṣẹ ìbẹ̀rẹ̀ ní o àṣẹ mẹ́ẹ̀ bọ̀ lápò nítorí ó sì ń bọ̀ wá di ní ńlá. Àwọn tá a jọ bẹ̀rẹ̀ á jọ di ní ńlá papọ̀ ní lágbára Ọlọ́run bó dẹ̀ ṣe máa rí náà nìyẹn láṣẹ Èdùmàrè. Orúkọ mi ò yí padà o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ Ọlá Fìjàbí ni orúkọ tí mò ń jẹ́. Ọmọ Ṣàgùnmọ̀ akánimọ́lẹ̀ ògàdákùnrin ogunmọ́kùnrin kàkà abájà ọmọ ìlàsà ògbárò ọmọ eyín pọ̀nkan àgàràn lè jẹ́ aṣíwájú ogun lálọ́ tí gbẹ̀yìn ogun lábọ̀. Ṣàgùnmọ̀ ọmọ sasara rèé ọmọ ọlá ni mí ọlá nìran mi èmi lọmọ ọlá tí Fọláyan Ọlá Fìjàbí di Fìjàbọ́ọ̀nù ọmọ tá a Fìjàbí tí ò lè jà aṣọ ọjà mi ló ti yá. Ẹni tí àwọn ò lẹ́gbẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé àrùn àtẹ́fà òun ni àwa méjèèjì gbogbo rẹ́kọ̀dù tí mo ti ṣe pátá mo ti ṣe rẹ́kọ̀dù 4 Fẹ́lẹ́tọ̀lẹ́tọ̀ ẹ̀ kájọ gbé sókè ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ àti ayélẹ̀sán wa ẹni tó produce mi Ọlá ọmọ Fìjàbí ni kò produce lásán wọ́n produce wọ́n tún back me up tẹ́ ẹ bá dẹ̀ wá wo gbogbo àwọn fídíò tí a ṣe náà àtúnjọ ṣe ni àwọn fíìmù kan tó ń bẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé Fìjàbí tó ń ṣe fíìmù ìgbà tí a ṣe The Thinking Head pẹ̀lú olóyè Akeem Ajíbádé àjọṣe ni gbogbo ẹ̀ ló ń bẹ lórí ìkànnì ti Yorùbá Lágbà online television lórí YouTube. Bí Ọlọ́run ṣe so wá pọ̀ bó ṣe dà wá pọ̀ tàdéjọ́ ń bára wa bọ̀ láti bí ó tó ọdún díẹ̀ sẹ́yìn Ọlọ́run ò fi wá ṣe ọ̀tá ara wa létí a sì ní ya ọ̀tá ara wa náà yóò wá jẹ́ Ọlọ́run mọ̀ ṣe wá lóúnjẹ ọjọ́ kan bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ tí n bá ti dọ́dọ̀ gbogbo àwọn olólùfẹ́ tèmi pé
mo dẹ̀ fi ń fún àwọn èèyàn lámọ̀ràn Fìjàbí gbogbo ẹ̀dá tí bá ti ń lẹ́dẹ tó bá bẹ́ẹ̀dẹ̀ jẹ́ wọn èrí lé dé sí àtúbọ̀tán ẹ̀ dáa. in tó ṣe ọ̀pọ̀lọpọ̀ tọrọ ṣájò ni wípé kó o tó lẹ́dẹ o ti bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ gbogbo àwọn tẹ́ ẹ jọ ṣe kéékèèké àwọn tẹ́ ẹ jọ lọ skul àwọn tẹ́ ẹ jọ dọ̀rẹ́ nígbà tí nǹkan ò tí ì jọra wọn torí pé ọ̀rọ̀ nìkan ó ti já wọn jùlẹ̀ ọ̀ràn tí wọn mọ̀ ọ̀tá wọn nù. gbogbo bí mo ṣe wà ní Benin Republic bẹ́ẹ̀ ni Fìjàbí ó mọ̀ pè mí lọ́sàn-án lóru bí nǹkan bá gbóná ẹ ṣe sùúrù ń bẹ o ó nídìí tọ́lọ́ fi rán ọ lọ́bẹ o mọ́bọ̀ kàn jẹ́ o ebi lè pa ó lónìí ayé òde lọ́la o àwọn ọ̀rọ̀ àmọ̀ràn yìí ló mú mi dúró ó mú mi dúró pẹ̀lú pé mo tún bá àwọn ẹni eré pàdé ní Kútọ́nù mo bẹ́ẹ̀ ni eré pàdé ní Port Novo lájàṣẹ́ mo bá àwọn ẹni eré pàdé ní Sakété mo bá àwọn ẹni eré pàdé ní Àjàrà mo bá àwọn ẹni eré pàdé ní Pòbẹ́ àti àwọn àyè míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Benin Republic ó dẹ̀ jẹ́ ohun ìdùnnú kí Fìjàbí kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Benin Republic tí wọ́n ń gbé ní Àjàṣẹ́ àti Kútọ́nù Sakété Pòbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Àjàrà ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn oníṣẹ̀ṣe ibẹ̀ ni o kìrìsìtẹ́nì ibẹ̀ ni o mùsùlùmí ibẹ̀ ni o ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Yorùbá ní inú dídùn ní máa mórí yá yìnyín kẹ́ni lè ṣe míì ẹ̀yin lẹ bá ń tẹ́wọ́ gba ọ̀rẹ́ mi nínú ní Akínsọ́lá wọ́n tẹ́wọ́ gbà mí Ọlọ́run ó tẹ́wọ́ gbà yín náà sí rere lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin ará Àjàṣẹ́ gbogbo ẹ̀yin ará Kútọ́nù gbogbo ẹ̀yin ará Àjàrà Pòbẹ́ Sakété àti gbogbo àwọn àyè tó kù. ẹ wá jẹ́ sọ pé nìkan fún yín èmi náà ń bọ̀ láìpẹ́ yìí tí ò rújú ó ti yé yín báyìí ṣùgbọ́n ẹ lè ṣe nǹkan bàǹtàbàǹtà báyìí ká má dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ lórí ọba gbogbo lọ́balọ́ba nínú ọba Àjàṣẹ́ ọba kábíyèsí Abẹ́sàn wọ́n ró kábíyèsí ó kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ọba Àṣàmúyìwá níjẹ̀rẹ̀gbé ọba olórìṣà ní Àjàrà àwọn náà bẹ́ẹ̀ náà ẹ ṣeun kábíyèsí olóyè Olúwo Àjàsá bàbá kábíyèsí o ọba òrìṣà ló mú mi mọ olóyè Àjàsá nígbà tí wọ́n ń ṣe ọdún àṣà ọdún òrìṣà lọ́dún tó kọjá wọ́n wá mú mi mọ́ra wọn èmi ni mo kọ́fà gbogbo prógrámù wọn pátápátá ó ń bẹ lórí ìkànnì Yorùbá Lágbà. Olúwa ṣeun tó bí wọ́n ṣe ń dárúkọ yìí ṣe rí tí mo fi sọ pé mi náà ń bọ̀ wá láìpẹ́ náà ká fojú rejú kájọ mọ́ra wa nínú Yorùbá Lágbà ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ Abdulrashidi Adio Akewi alálẹ̀ Àjàrà bí ọba bòmí Ọlọ́run lọ gbin òun sí ìlú Àjàṣẹ́ fún mi ni ó dàbí tọ́ọ̀ṣì tí mo fi ń rìnà ìní Rashidi jẹ́ eléwì ni òun náà wọ Nàìjíríà wa. Ó dà tó bí wọ́n ṣe ń darúkọ yín lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì. Abdulrashidi Kúpẹ́lẹ́yẹ tó Ọlọ́run rántí yín Ọláfìjàbí náà rántí yín. alálẹ̀ Àjàrà bí ọba bòmí. ó kẹ́ gbogbo Benin Republic kan. gbogbo yín ni mo kí ẹ kú àdúrótì ọ̀rẹ́ mi. àwọn olórin fújì náà mẹ́mẹ́ o. Akínsọ́lá gbogbo ẹ̀yin olórin fújì àtẹ̀yin olórin yòókù náà. Alhaji Abdulrasaq Adébísí òun kì mí bí odidi ìṣẹ́jú méje. àwọn ti kún rẹ́kọ̀dù ti dúró. àwọn èèyàn wá ń gbọ́ káàkiri ní mo ti pàdé Wasiu Ayinde bódà ẹni tẹ́ ń wò yẹ Benin Republic láti pàdé bẹ́ẹ̀ náà ni olórin àpàlà kí lorúkọ bọ́dà mi yóò rán létí ọmọ yìí. akíyín alápàlà àlè kì í tán torí pé Ọlọ́run ọba nìkan lọ́ba ẹlẹ́san yóò sì máa san yín lẹ́san rẹ̀ lágbára Ọlọ́run. ẹ wá wò ó ẹ tó bá ń túbọ̀ dúró ti ọ̀rẹ́ mi dáadáa. Ganiyu Aṣọ́re Alhaji Ganiyu Aṣọ́re alápàlà ní gbogbo tí ń jẹ́ Benin Republic tó lákòóláka ó kì mí èmi ṣe MC níbi ọdún òrìṣà ọdún àṣà tí olóyè Àjàṣà ṣe. Alhaji Ganiyu Aṣọ́re òun ló wá kọrin òun náà tó wá kì mí bí
bí ilẹ̀ bí ẹni Oh my God. gbogbo yín la kí gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní a lè kì í tán a sì lè kì í tán àmọ́ níwọ̀nba ìṣẹ́jú péréte yìí náà mo kí yín o mo kí yín ẹ kú ìfọmọnìyàn ṣe ọlọ́run ọba tó ní kí ẹ dúró ti Nurudeen Akínsọlá mọ́tàgbàmọ́lẹ̀ wàrùn ọlọ́run ọmọ dúró tẹ̀yìn náà lágbára ọlọ́run bẹ́ẹ̀ sì jọ wà pẹ́pẹ́ ẹ jọ wà pẹ́pẹ́ lágbára ọlọ́run èṣù ò ní yà yín ní tí ẹ sì fẹ́ ṣe nígbèésí ayé Akínsọlá sì kú mo sì mọ̀ pé ọlọ́run ọba aláàánú tó gbé yín dìde gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ gẹ́gẹ́ bí aláàánú sí mọ́tàgbàmọ́lẹ̀ wàrùn ẹ tó ṣe jù bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run ikú wà ní ikú kíákíá ò ní pa ẹ̀yin náà o àrùn kíákíá ò ní ṣẹ̀yin náà o òkè òkè báyìí lẹyẹ fọhùn òkè òkè là á kẹ́fọ̀n òkè òkè là á kágbá rìn òkè òkè lẹ́ẹ̀mọ́ lọ o iwájú lọ̀pá ìbìtì rẹ́ sí iwájú lẹ́ẹ̀mọ́ lọ lágbára ọlọ́run ẹ ní dèrò ẹ̀yìn lágbára ọlọ́run èmi Ọlá ọmọ Fìjàbí ló ń kí yín lórúkọ ọ̀rẹ́ mi Nurudeen Akínsọlá mọ́tàgbàmọ́lẹ̀ wàrùn tí n bá wá sí Àjàṣẹ́ tí n bá wá sí Benin Republic gbogbo àwọn tẹ́ ń dárúkọ yìí gbogbo wọn láyé àbí. káàdé bẹ́ẹ̀ gbé. àwọn olókìyà yìí náà. Alhaji Razaki Adébísí bọ́ọ̀ ṣe kí ọ̀rẹ́ mi bọ́ọ̀ kí èmi náà. àti Alhaji Ganiyu Aṣọre Alápàlání Aṣọre Mọ́síkà ní gbogbo tí ń jẹ́ Benin Republic. ohun yóò ní alágbára Ọlọ́run olórin ní ìràwọ̀ ní. gbogbo wọn lájọ wà nínú platform Yorùbá Lágbà. àjọ wà ń bẹ̀ ni. ó ti dáa àjọ wà ń bẹ̀ ni. ẹ rí wa wò bí ìran lágbára Ọlọ́run yóò ní sí wa ẹ ṣeun gan ẹ kú àdúró sí wa. bí ó ti mọ nìyẹn o lágbọn bíi tí mo ti wá kí Fìjàbí nílé wípé ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ètí mò ń ṣe káàkiri ọ̀dọ̀ àwọn èèyàn wa nígbà tẹ́ tún máa bá mi pàdé lọ́dọ̀ àwọn olólùfẹ́ tí mọ́tàgbàmọ́lẹ̀ mi láìpẹ́ láì jìnà èmi nìkan kọ́ ni mo wá o Sọfíátù Àjọkẹ́ òun náà wà níbí Sọfíátù òun ló wà nídìí kámẹ́rà ọ̀yá ìwọ náà wọlé wá máa bọ̀ lọ́dọ̀ Fìjàbí bó jẹ́ ìṣẹ́jú kan kí Fìjàbí ṣàdúrà fún ẹ ìwọ wá forí kádùá ni o máa bọ̀ kò ṣe nǹkan kan ìwọ ṣá máa bọ̀ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ dádì ẹ̀ ń bí. Sọfíà wà á rí bá ti ṣe àmín wà á rọ́nà gbígbà àmín lágbára Ọlọ́run wà á dàgbà àmín wà á dògbó àmín ó ṣe ń tágbà ṣe lórílẹ̀ àmín wà á gbó wà á tọ́ àmín àwọn òbí ẹ̀ wọn ò ní fojú sunkún ẹ̀ o ìwọ náà ò ní fojú sunkún àwọn òbí ẹ̀ iwájú ni ó máa lọ iwájú ló máa lọ ò ní dẹrù ẹ̀. ẹ ṣàdúrà fún Aisha náà. láàrin Aisha Idris àti àbúrò rẹ̀ Balikis tó wà sí ẹni gbogbo yín tí ẹ ti ara àwọn òbí yín jáde pátápátá gbogbo yín lẹ ṣàṣeyege àmín àṣeyè kárakàn ṣepo ẹ ṣàṣeyege ọkàn yín ó balẹ̀ ẹ ní mọ ìkorò ẹ ní jẹ̀korò adùn nígbẹ̀yìn ewúro adùn gbẹ̀yìn ayé yìí lágbára Ọlọ́run ọba á rí yín pẹ́ láṣẹ Ìdùmarè bẹ́ẹ̀ ló máa rí ó ti rí bẹ́ẹ̀. ẹ jẹ́ kíyàwó ọmọ rẹ ti gbàgbé o ẹ kíyàwó. ìyá Ìṣà ẹlẹ́ja ṣùgbọ́n tó ti wá di ìyá Ìṣà Benin Republic báyìí kódà èmi gan mísì rẹ o mo mísì rẹ pọ̀ ṣùgbọ́n kí la fẹ́ ṣe ṣùgbọ́n lágbára Ọlọ́run dáàtò wá ṣe kù ó ní mo sọ wípé lágbára Ọlọ́run èmi náà ń bọ̀ wá sí Benin Republic á fojú rinjú ó kú ìfọmọnìyàn ṣe ó kú ìtọ́jú àwọn ọmọ yìí ó kú ìtọ́jú ọ̀rẹ́ mi Akínsọlá Ọlọ́run ọmọ tọ́jú ìwọ náà lágbára Ọlọ́run gbogbo ohun tó ń dáwọ́ lé níbi tó wà lọ́hùn Ọlọ́run ọba mi ó máa fàṣẹ sí yóò máa yọrí sí rere ìwọ ló jèrè àwọn ọmọ rẹ o ẹnìlẹ́ni ò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ ìwọ ló jèrè iṣẹ́ ọwọ́ ẹ láṣẹ Ìdùmarè bó ṣe máa rí nù lẹ́ báńkì gbogbo àwọn ọmọ mi lọ́hùn. ẹ ṣé mo à ń sọ fún yín pé láìpẹ́ láì jìnnà ẹ tún bá wa pàdé lọ́dọ̀ ẹlòmíì ẹ wo àwa làgbà adìyẹ funfun òun làgbà adìyẹ Yorùbá làgbà.